Ọláìdé àwọn bá hù Ọláìdé òhù. Òun ní ọjọ́ iye boboro mojibawe o wọn kọmọdé júbà òkìtì so ìrókò talẹ ẹforíjì mi o èrò àmṣe ní níwèé láìdé o èrò àmṣe ní èdè máa ń wẹ o kí n ṣèwé ṣe yẹn máa jẹ tẹrẹ o wo bọ́ àyàn lọ́dún ìkọjá wo túbọ̀ lọ́dún yìí níwòye ẹ̀mí rẹ̀ kò bá má túbọ̀ ẹ̀mí rẹ̀ wà á bọ́ ní owó ní ọlá náà láfíà o ànílé owó o ànílé ọmọ o ànílé àlàáfíà o ọmọ elégbèrè kẹ ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ń ṣeré wọ́n máa ṣẹ́kù o wọ́n máa forí ìrù fẹsẹ̀ dànù o ìwọ nẹ́kẹ̀ wà á léwájú wọ kálẹ́kálẹ́ o wà á fi yá wà á fi ra o ayọ̀ oró ń ṣèwé kẹ̀ ọmọ etí ṣe kan ti nọlá wọn á fi tẹ ẹ náà pàtó fọwọ́ lọ́lá o kọba má fi pàtó wọn má fi pàtó burúkú o dédé ọwọ́ rẹ̀ ń ṣe nígbè lẹ́yìn rẹ̀ ọwọ́ rẹ̀ ń tiẹ̀ lẹ́yìn wọ́n máa káwọ́ lórí sunkún o wọ́n máa kábàámọ̀ fọ kéèkọ́ ọ̀hún bá ẹ ṣe o ìlú òdòmọ̀gù ẹ̀kẹ́ ró yàn láàyò láti má ṣe dédé oró ṣe ìṣòfin pọ́n òdòmọ̀gùlé aṣàpọ̀lé rẹ̀ máa yà o ọlọ́mọ akọ̀dá ìmọ̀ṣe sí ẹ o oṣó òdòmọ̀gù ayọ́nu sí ẹ o àjẹ́ òdòmọ̀gù ayọ́nu sí ẹ o lẹ́bọ̀lógún òdòmọ̀gù ayọ́nu sí ẹ o pásọ̀ òdòmọ̀gù ayọ́nu sí ẹ o ọmọ àáfà òdòmọ̀gù ayọ́nu sí ẹ o ọkọ̀ olúbàntata tó fọ ènìyàn lè wà kó má nẹ ẹni èèmà tì lẹ́yìn dédé rome ṣe rí láìdé kẹ pé màá kábàámọ̀ èrò ń ṣe lọ́dún rèé ní kò bá má dìgbà mìíràn kò bá má tún ṣe dédé wọn rè fowó tí ẹ lẹ́yìn tí wọ́n máa mowó ná owó wọ́n máa kábàámọ̀ wọ́n máa ta àdàlú rẹ o ayé rà dá ìkọ̀kọ̀rẹ́ rẹ o ayé máa pokúta ọ̀rọ̀ rẹ o nàgbà Elédùmarè láìdé ọmọláyé níbínú rẹ o oyin rẹ níbínú rẹ o ẹsẹ ni máa mú irun kó tutọ́ rẹ dànù láìdé ayé àdóyin ayé àdóyin. láìdé àpòtáṣà mìíràn yìí ṣòfò mọ́ tẹ́lẹ̀ àpẹ́ ní ṣòfò owó àpẹ́ ní ṣòfò owó àpẹ́ ní ṣòfò owó owó náà bàbá mi fi wá sọ. àkìtà ikú ṣe àrùn ṣínówó rẹ olùwàlá ẹ̀rí ìdààmú lórí wo láìdé ikú ṣínówó àrùn ṣínówó ẹ pẹ̀lú dídá wà láìdé ikú ṣínówó ẹ ní àrùn ṣínówó ẹ ní olùwàlá ẹ̀rí ìdààmú tẹ́lẹ̀ mọ́ gbogbo tútù ọmọ àgbà kìíní yìí ká ṣe tútù pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. òfin wa kọ gbà. ẹ bá mi fà tẹ́wọ́ ẹ̀ kó rí ẹ̀ wọ́n tẹ́ wo bó kí là ń ṣe ọdún àyọ̀ká ní. Oya ọdún yìí apá òǹkà ká. Wálẹ̀ ọdún yìí ká tó ọdún yìí ká tó ká tó ṣe é bí kò sí ẹlẹ́nu lágbè ìgbà rẹ̀ lọ́jọ́ òyà ló máa ń ṣe bèèrè ìgbà rẹ̀ lọ́jọ́ ó máa ń kọjú rere o ìgbà rẹ̀ lọ́jọ́ ìyá mi làwọ̀ wá èrè pé ẹ̀mú ìyá mi làwọ̀ ìyá mi làwọ̀ wá dúpọ̀ múra lórí ìlú mi bàbá èrè pé ẹ̀mú ìyá mi làwọ̀. Oyè àtòyè pé ọ̀nà sọ̀yà. láìdé o wà á ti máa ṣe kí ni wà á ti máa gbọ́ sọ pé Màríà Ayọ̀kún lọlé sọ pé kàn án
This to Mr. Sumaila Karim Abiodun. Agole. Cultural heritage Odùmọ̀gún Ìjẹ̀bú-Mùṣin wọ́n ní ká pírẹsẹ̀ntì Ọ̀túnba Mògún. Ọ̀túnba. Ó bá lóko ọ̀yẹ̀lẹ̀, ó bá lóko ọ̀yẹ̀lẹ̀, ó bá lóko ọ̀yẹ̀lẹ̀, ọ̀yẹ̀lẹ̀ bá lóko arábílẹ̀kọ ọ̀yẹ̀lẹ̀. Sọ̀gbọ́dọ̀ èrò àbọ̀yà o, àgbẹ̀dọ̀gà ìgbà pèké lọ́nà òkè. Òkúta mẹ́ta ẹ̀ láre o, òkúta mẹ́ta ẹ̀ láre o, pàmpá ẹ̀ là òkúta mẹ́ta ẹ̀ láre o. Sorry.